lẹ́ni February 14 ọdún 2024 tá a wà yìí. Ọmọtọ́mọ̀lá tó sì ti sọdọ́ ọjọ́ ìbí rẹ̀. Ọmọ pupa làbò tó sóyòyò ọlọ́mọ rẹ̀ ṣẹlẹ̀ láròjẹ. Ọmọ tí ṣe mẹkáníìkì tó bá ti parí mẹ́ṣíìnì rẹ̀ tán. Ònú gbé lọ sọ́dọ̀ rẹ̀ tá a lọ jẹ bẹ́ẹ̀dẹ̀ kéèkì. Lásìkò tí Tinubu sọ gbogbo nǹkan di kan ní mi ò ní jẹ kéèkì láyé over my set body. On behalf of Sodiki, $100, alias, oh God, alias Sirikiu, oníkanbà ń kí Ọmọtọ́mọ̀lá tó sì ní happy birthday. Ó ní lágbára Elédùmarè, ó ní òní báwo kúkú òjijì, ó ní ó ṣe 100 years, ó ní ó ṣe 150 years, ó ní ó ṣe 99 years. Oh God, ó ní báwọn dààmú láṣẹ tọlọ́rọ̀ ọba. Happy birthday to you, Ọmọtọ́mọ̀lá tó sì. Lord life and co-charity ìgbàdún ọdún kan ni ó ti ṣe léyìí ò ní ṣe mí nínú kòtò láṣẹ tọlọ́rọ̀ ọba yálàyà wọn ọmọ tó jẹ́ pé jẹ́ kí n pé evangelist kí n mọ irú nǹkan tó fi kan ilé wọn. Oh my God. Àlọ́ evangelist. Hello alàgbà. Àlọ́ evangelist ẹ dákun ọmọ tí ń sọdún ọjọ́ ìbílẹ̀ ní February 14 ẹ dákun evangelist ṣé kí ibẹ̀ má bàa níṣìnà ẹ dákun ṣé páànù ló fi kan lé wọn ni. Oh no. Páànù náà fi kan lé wọn. Páànù ẹ dákun ẹ sì kí ìsìsàn. What? Obìnrin ni ìyá wọn. Obìnrin ni ìyá rẹ̀. Oh my God. Ọ̀dọ̀ Sọ̀díkì ni mo wà tó ń ṣe fàájì fún mi. Mò ń gé gódbàjì lọ́wọ́ báyìí. Tẹ́ bá rí Sọ̀díkì yẹn, ó sú ọ. Mi ò mọ̀ pé ọmọ dáadáa ni. Ọpẹ́ tán ti ń sọ̀rọ̀ ẹ pé ọmọ Sọ̀díkì yẹn ó ṣe dáadáa. Alàgbà, ó fẹ́ báyìí yẹn o. Sọ̀díkì yẹn try. Ó fẹ́ báyìí yẹn gan. Ó try o. Ó ti dá. Ọmọtọ́mọ̀lá tó ṣe lágbára Elédùmarè ò ní dààmú ó bẹ ọkùnrin àbíró ó bọ́bìnrin àbíyẹ àwọn eléyìí tí bẹ́ẹ̀lẹ̀ ikú ò ní pa wọ́n láṣẹ tọlọ́rọ̀ ọba. I like your conflation, God will slice you.